Aláròyé máa wí o. Wọ́n mà ní wàhálà fẹ́ ṣẹlẹ̀ láàrin Òbí àti Kwankwaso. Gómìnà ìpínlẹ̀ Kánò tẹ́lẹ̀ Rabiu Musa Kwankwaso ti ṣàlàyé ààbọ̀ ìpàdé pàtàkì kan tó wáyé láàrin òun àti ọ̀gbẹ́ni Peter Obi ìyẹn lọ́jọ́ Ẹtì Fúráìdè ọjọ́ 12 oṣù kẹfà ọdún 2026 yìí nínú ilé rẹ̀ nílùú Àbújá. Nígbà tó ń jábọ̀ ìpàdé náà fáwọn ọmọ lẹ́yìn rẹ̀ lọ́jọ́ Àbámẹ́ta Sátidé ọjọ́ 13 oṣù kẹfà ọdún yìí, Kwankwaso tó jẹ́ igbákejì Peter Obi tí wọ́n jọ fẹ́ díje dupò ààrẹ orílẹ̀-èdè yìí ní ìpàdé pàtàkì ọ̀hún dá lórí ọ̀nà àbáyọ sí àwọn ìṣòro tó ń kojú orílẹ̀-èdè wa àti pé àsọyé àti ọ̀rọ̀ gidi wà láàrin àwọn méjèèjì lásìkò ìpàdé náà. Aláròye gbọ́ wípé kò pẹ́ rárá tí Òbí dé sílẹ̀ wa láti òkè òkun tó ló ṣàbẹ̀wò sí sẹ́nítọ̀ Musa Kwankwaso nílé rẹ̀ tí wọ́n sì jọ sọ̀rọ̀ àsọyé láàrin ara wọn. Àwọn méjèèjì kò fààyè gbà pé káwọn oníròyìn kankan wà lórí ìjókòó lásìkò tí wọ́n sọ̀rọ̀ náà nítorí tí wọn kò fẹ́ kí àwo ọ̀rọ̀ tí wọ́n sọ náà lu síta. Kwankwaso ní pẹ̀lú ìdùnnú àti ayọ̀ ni mo fi gbàlejò Òbí ìyẹn òǹdíje dupò ààrẹ orílẹ̀-èdè yìí lásìkò ìbò ọdún 2027 tó ń bọ̀ lọ́nà yìí lábẹ́ àsíá ẹgbẹ́ NDC sílé mi nílùú Àbújá. Ó wá kí mi ni o, kò pẹ́ tó dé láti òkè òkun níbi tó ti lọ bá àwọn kan ṣèpàdé níbẹ̀ ló ti wá sílé mi. Àwọn ọ̀rọ̀ tá a sọ dá lórí ọ̀rọ̀ òṣèlú Nàìjíríà àti ọ̀nà àbáyọ sáwọn ìṣòro tó ń kojú ilẹ̀ wa lásìkò yìí. Kò sí àní-àní kankan níbẹ̀ pé ìṣọ̀kan àti ìrẹ́pọ̀ gidi wà nínú ẹgbẹ́ NDC wa. Kò síjà, bẹ́ẹ̀ ni kò sí wàhálà kankan níbẹ̀. A gbọ́dọ̀ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ara wa ká bá lè ṣe àṣeyọrí ni nínú ohun tá a fẹ́ ṣe lásìkò yìí. Kò gbọ́dọ̀ síjà o, bẹ́ẹ̀ ni kò gbọ́dọ̀ sí ariwo kankan. A gbọ́dọ̀ ṣe ohun gbogbo gẹ́gẹ́ bí ọlọ́gbọ́n ènìyàn ni. A kì í ṣe ọmọdé, bẹ́ẹ̀ la ò kì í ṣe ọmọ ọ̀ta. A ní àfojúsùn gidi nípa ohun tá a fẹ́ ṣe la kò ṣe bára wa jà nínú ẹgbẹ́ wa. A gbọ́dọ̀ rí i dájú wípé Nàìjíríà dáa ju bó ti ṣe wà yìí lọ. Ṣùgbọ́n àwọn tó mọ bọ́rọ̀ náà ṣe ń lọ ti sọ wípé Kwankwaso kò sọ òótọ́ tó wà nínú ìpàdé tí òun àti Òbí ní. Wọ́n ní ìjà abẹ́nú kan tí ń ṣẹlẹ̀ láàrin àwọn ọmọlẹ́yìn Kwankwaso àti Òbí lórí bí wọn yóò ṣe pín ipò àti àwọn tí yóò díje lórúkọ ẹgbẹ́ náà. Akọ̀ròyìn wa gbọ́ wípé àwọn igun ti Kwankwaso ní ìdá 60 sí 40 làwọn faramọ́. Ìyẹn ni wípé àwọn máa mú ìdá 60 tí àwọn Òbí sì máa mú ìdá 40 èyí tí àwọn ti igun Òbí kò faramọ́. Èyí tó sì ti fẹ́ di wàhálà láàrin wọn. Bẹ́ẹ̀ ni wọ́n sọ wípé Kwankwaso kò ní ṣe igbákejì rẹ̀ mọ́ ni wọ́n bá halẹ̀ pé ọkùnrin náà yóò padà sínú ẹgbẹ́ NNPP tó wà tẹ́lẹ̀. Wàhálà náà sì lé débi wípé àwọn alátìlẹ́yìn wọn ti fẹ́ máa tahùn síra wọn báyìí tí wọ́n sì ti ń gbé kiri pé Kwankwaso kò ṣe igbákejì Òbí mọ́. Ní gbogbo àsìkò tí iná ọ̀rọ̀ náà ń jó gidigidi, Òbí kò sí lórílẹ̀‐èdè Nàìjíríà. Àgbà kì í wà lọ́jà kí orí ọmọ tuntun wọ́ ni Òbí sì fi ọ̀rọ̀ náà ṣe nítorí kété tó dé ló ti lọ yọjú sí Kwankwaso tí wọ́n sì jọ sọ̀rọ̀. Bó tilẹ̀ jẹ́ wípé ọ̀rọ̀ Nàìjíríà ni wọ́n láwọn lọ sọ, èdè àìyedè tó fẹ́ dá wàhálà sílẹ̀ nínú ẹgbẹ́ náà ni wọ́n lọ sọ. Kò tí ì sẹ́ni tó mọ̀ bóyá ìpàdé tí wọ́n ṣe yìí yóò bomi paná wàhálà tó ń ṣẹlẹ̀ yìí. Adéwálé Adéoyè ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.